Adájọ́ fìbínú ju Aafaa Sulaiman sẹ́wọ̀n Gbere nílọrin, èyí lohun tó ṣe. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sílùú Ìlọrin ti ní kí Aafaa ẹni ọdún 22 kan Sulaiman Babátúndé lọ́lọ́ ìyókù ayé rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tó jẹ̀bi ẹ̀sùn fífipá bá ọmọdébìnrin kan lò pọ̀. Ọkùnrin tó yan iṣẹ́ Aafaa láàyò ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn pé ó fipá bá ọmọbìnrin náà lò pọ̀ nínú ilé rẹ̀ lágbègbè Gánmọ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara, lẹ́yìn tó parọ́ fún obìnrin náà pé àwọn alágbára òkùnkùn kan ń yọ ọ́ lẹ́nu tóun yóò sì bá a ṣètò bí òun yóò ṣe lé wọn dànù. Nígbà tó ń sọ ohun tójú rẹ̀ rí lọ́wọ́ ọ̀daràn ọ̀hún, ọmọbìnrin tá a forúkọ bò láṣìírí náà ní lágbègbè post office nílùú Ìlọrin lòun ti ṣe alábàápàdé Aafaa Sulaiman. Ó ní ọkùnrin náà sọ fóun pé àwọn agbára òkùnkùn kan ń dààmú òun kí òun lọ wá owó wá láti wá fi ṣe àjò tóun kò bá fẹ́ kú lójijì. Ó ní lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀, ó ní kóun wá sí agbègbè Gánmọ níbi tí yóò ti ra gbogbo èròjà tí yóò fi ṣe àjò ọ̀hún fóun ni. Ó ní ṣùgbọ́n bí òun ti débẹ̀ lọ́jọ́ náà ṣe ló ti òun lu bẹ́ẹ̀dì sóòtì fi tipátipá bá òun sùn títí tó fi tẹ́ ìfẹ́ inú rẹ̀ lọ́rùn àti ojú ara àti ẹnu ló gbà bá òun sùn lọ́jọ́ náà. Aláròyé gbọ́ pé Aafaa fúnra rẹ̀ jẹ́wọ́ fáwọn ọlọ́pàá lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ní tẹ̀sán wọn. Wọ́n ní ó wà nínú àkọsílẹ̀ tó buwọ́lù lọ́dọ̀ àwọn agbófinró níbi tó ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun ṣe kinní fún ọmọbìnrin ọ̀hún àti pé lásìkò tóun fẹ́ lọ gba báláǹsì owó iṣẹ́ òun nílé àwọn obìnrin yìí ní ọwọ́ àwọn agbófinró tẹ òun. Ẹ̀sùn méjèèjì tí wọ́n kà sí Sulaiman lẹ́sẹ̀ ni agbẹnusọ fúnjọba ní ó tako abala 29 ìkíní àti ìkejì nínú ìwé òfin ìpínlẹ̀ Kwara. Ọmọbìnrin náà fúnra rẹ̀ àti ọlọ́pàá kan ní agbèfọ́ba ọ̀hún kó wá sí kóòtù láti wá jẹ́rìí tako Sulaiman lásìkò ìgbẹ́jọ́ ọ̀hún. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Adéníkè Akínpẹ̀lú ní olùpẹ̀jọ́ ti fìdí ẹ̀rí rẹ̀ múlẹ̀ kọjá iyèméjì nípasẹ̀ àwọn ẹlẹ́rìí tó kó wá sílé ẹjọ́. Ó ní òun rán ọkùnrin náà lẹ́wọ̀n gbére kó lè jẹ́ ẹ̀kọ́ ńlá fún ẹnikẹ́ni tó lè tún fẹ́ dá irú nǹkan bẹ́ẹ̀ láṣà. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.